mo gbọ́ promo kan tẹ̀ sí débi báyìí nísìn ẹ polówó bẹ́ẹ̀ tún ti polówó nísìn ẹ̀yin wálé promo. àbíkẹ́ Kọ́lúbọ̀ yìí ti dé o. bí bá ṣe mi ra ẹ̀bà bẹ́ẹ̀ ni kí n máa rọ ọbẹ̀ náà sí o. Ibi tí mo fẹ́ lọ gangan nìyẹn ṣé kára ẹ̀bà kára ọbẹ̀ àbí kára ẹ̀bà kẹ́ fún wa lọ́bẹ̀. ìyá ara ẹ̀bà ìyá dẹ̀ tún ra ọbẹ̀. ṣé ayé ń yí ni àbí ìgbà ń yí torí kò yé mi mọ́. ẹ dìde ẹ kí mi náà bọ́ síbẹ̀ kí n bá yín rò. sọ́ọ́rí kọ́lọ́ ṣàdúrà o epo tí ni 1000 o. látijọ́ tó ti ń káàkiri inú ọgbà yìí tó ti ń rìn kiri bí aago ológbò sórí Kọ́lúbọ̀ lẹ́nu. kànáà tèmi tẹ̀ fi jẹ Kọ́lúbọ̀ ìyá mu gàrí èmi jẹ ìbúrẹ́ èso ń jẹ mi. kí ló ń pa yín lẹ́kún ẹ̀ sunkún ẹ̀jẹ̀ tí yóò ti tò. ẹrù bẹ sọ fún mi nǹkan tó ṣẹlẹ̀ kọ́kọ́ tó fi pàtẹ tó ta. kí kúkú sọ ojú abẹ nípò wọ́n fẹ́ kọ́ ọmọ ṣe mí kí n mọ̀ sí ọ. ẹ fẹ́ mọ̀ ṣe mí èmi mo ṣe fún yín. ọmọ yóò mọ slang rárá sá. olórí ibu ni. àbá yìí rèé. Marketing strategy ni. ẹ wá ẹ fẹ́ ṣàkóso lẹ́jà ń gbèsè ayé yín. kí ni mo ní tẹ ṣe ń sìn sìn. sórí jọba bá ilé mẹ́yìn wá. ọmọ bá mi láì sílẹ̀. n ò kọ lójú rẹ bí n bá pọ̀ lójú ẹ n ò kọ létí rẹ. òkè ni wọ́n pọ̀ sí èmi náà pọ̀ sí ìsàlẹ̀ ló gbé kinní lọ. ejò burúkú ni mí ejò láti ọjà ìlànà wọ́n ti lànà wọ́n ti lànà olórí ibú torí mo kó gbogbo ohun tó rànjú mọ́ ohun rẹ̀ láyà mi kí ló ń bẹ̀rù olórí ibú bọ̀. tí n bá wá fẹ́ la àbí tí n bá wá fẹ́ jẹ nǹkan kí ló máa ṣe. kò dẹ̀ ní dá fún ibẹ̀ sọ yẹn. àbí kékeré wá ní kọ́sítọ́mà mi ṣe fún ẹ. mo ti ń wò pé ń pè ọlọ́jọ́ kan ń sọ fún ọ pé iṣẹ́ Kọ́lúbọ̀ èsè iṣẹ́ gidi. sódà ẹ̀dá kéèyàn tí ojú oníkà mẹ́sàn-án kéde ẹ̀ka pẹ̀lú ọmọ ìyá onígi. mo kò ní láàka igbó tó yẹ kó fi ní láàka òun ló fi rẹwà. tí wọ́n jẹ́ kí inú bí mi ní èmi tí n bá gbé ìgbórí mi lẹ̀ wọ́n lù ọ́ débi pé bí ìyá rẹ̀ gan bá rí ọ kò ní dá ọmọ mọ́. yèsí èrè nínú orin ló ṣe mọ́tò. èrè. tó bá jẹ́ pé ẹni tó sí èrè tó ṣe mọ́tò yín ni ẹni tó sí èrè tó lè ṣe mọ́tò yín lóbi.